ẹ̀yin leader wa ní Nàìjíríà níbo là ń lọ ṣé nǹkan tó wù ní pé kẹ́ máa pa àwọn ọ̀dọ́ ṣeré kẹ́ máa fi ẹ̀jẹ̀ wa kẹ́ máa fi ṣètùtù orílẹ̀-èdè Ọlọ́run ní gbà fún yín o Ọlọ́run ní gbà fún yín o gbogbo ẹ̀yin tẹ́jọ́ lórí ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀ táwa fáwọn Fúlàní àrọ́mọdé ọmọ yín ò ní bọ́nú ogun àti ìrandíran yín ò ní bọ́nú ogun tó bá kò ní kọ̀la tẹ́ jáde láyé ìbànújẹ́ lẹ́ fi jáde kó láyé o ẹ wo bí tán gbọ́ ọmọ èèyàn sí ẹ rí ọmọ èèyàn ẹ wẹ́sẹ̀ rẹ̀ ẹ ti rẹ́sẹ̀ rẹ̀ dáadáa ẹ wò àbẹ́ranko lélẹ́yìí ẹ wò dáadáa ẹ wọ nǹkan tó fi pákéjì ọmọ èèyàn ṣẹ́tìrì ọ̀rá 500 kg náà fi pákéjì ọmọ èèyàn 500 kg pákéjì ọmọ èèyàn láì ṣẹranko àwọn Fúlàní ló pa wọ́n o àwọn ẹ̀sìn Fúlàní ṣẹ́ẹ̀tì ẹ̀rọ eléyìí àwọn ẹ̀sìn Fúlàní ló pa wọ́n ṣẹ́ẹ̀rẹ́ eléyìí ẹ wò ṣẹ́ẹ̀tì ẹ wò mi ò lè ṣí because mi ò ní hand glove ó yẹ kí n ṣíkẹ́ wò ó àwọn Fúlàní ẹ̀sìn ní wọ́n yìnbọn mọ́ ìbọn òwò lé sí lára àwọn asọ̀ràǹdì ẹ̀ after ìtàn sọ̀ràǹdì ẹ̀ tán kò síbi tó fẹ́ gbà mọ́ nítorí òun nìkan láàrin bí àyìn mẹ́rin márùn-ún kí náà fẹ́ ṣe kò sí tó fẹ́ ṣe o bọ̀ nínú àwọn tó rí kó yọ wọ́n jẹ́ kó yé wa pé pọ́ǹpì ni wọ́n gbé wọlé bọ̀ àwa tájọ́ ọmọ Yorùbá tá a bá gbé sakabula dání àwọn ọlọ́pàá wọ́n máa attract wa lójú ọ̀nà wọ́n á sọ pé ibo là ń gbé lọ ibo là ń ṣe kíní kan ibo là ń ṣe kíní kan àwọn Fúlàní tán lo pọ́ǹpì kí lè rí ṣe fún wọn àwọn herdsmen tí wọ́n lo pọ́ǹpì kí lè rí ṣe fún wọn bọ̀ tá a bá gbé sakabula dání ẹ mọ̀ sọ pé ibo là ń gbé sakabula lọ kóòtù yá ilé ẹjọ́ yá pé àníwèé ìbọn àṣegbà kan tá a gbé sakabula dání tá a kì í tó kàn wà ní ordinary ẹ wá kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin leader Yorùbá níbo lẹ́ ń bá wa lọ. ẹ̀yin náà ẹ wo bó ṣe pa àwọn èèyàn ẹ wo bó ṣe pa àwọn èèyàn ẹ wo nǹkan mo ní láti jẹ́ kí fídíò yẹn wà blurry ni o kò ṣeé wò wọ́n pa àwọn èèyàn wọ́n dẹ̀ wé wọn sínú àpò ṣaka wọ́n fi nylon wọ́n fi dì wọ́n gbé wọn sórí ọ̀kadà oh my god ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá èsì dìde sí situation tó wà ńlẹ̀ àbí ṣé ojú òtí yín ni ṣé kò máa ṣe yín lára bákan wípé àwọn ọmọ lábẹ́ yín wọ́n tójú yín wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ẹ̀dẹ̀ wà láyé ẹ̀ wà láàyè ẹ̀yin ìjòyè ẹ̀yin kábíyèsí ẹ̀yin politicians ẹ̀dẹ̀ wà ń bẹ̀ gọ́fìnà wà sínétọ̀ wà mínísítà wà gbogbo yín wà lábẹ́ yín wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn yín tí ò ṣe wípé àwọn ẹni yìí wọ́n kọjá àyè wọn lọ síbòmíì wọ́n lọ bójú yín jẹ́ ẹ̀yin náà ẹ máa wo situation tó ń ṣẹlẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ṣó dìgbà tó bá pa gbogbo àwọn ìlú run kẹ́ tó dìde? Àbí ṣé bẹ́ẹ̀ náà lẹ́yìn àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́tí wá di àgbà ọ̀dájú tó? Àgbà ọ̀dájú ló wà nílẹ̀ Yorùbá sí yìí o. Kó lọ́mọ kó mọ́mọ́ ẹ ní o. Ẹ jẹ́ kó lọ́mọ kó mọ́mọ́ ẹ̀ bàbá ìwọ tó láìkì láti máa yí ọmọ jọ wẹ́ẹ́ mọ́mọ́ tó jẹ́ pé every month tó bá possible every year ló fẹ́ máa bímọ ṣé wọ́n ní kó máa lóyún kó máa bímọ kó rèsì àwọn ọmọ yẹn kó rèsì fún àwọn Fúlàní láti wá bẹ́ẹ̀ pa ẹ sì forí korí ọkọ àti ìyàwó kẹ́ ẹ mọ bẹ́ ṣe máa fi àrò àtọ̀dọ̀ finú tẹ́ máa protect àwọn ọmọ yín a ní kẹ́ má dá lọ sóko mọ́ ẹ má dá rẹ̀ ẹ má dá jáde ókè ilé tó ṣẹlẹ̀ yìí báyìí báwo ló ṣe ṣẹlẹ̀. Ó ń dúró kí wọ́n wá protect ẹ kò sẹ́ni máa protect ẹ kò sẹ́ni máa protect ẹ kí ló ṣẹlẹ̀ ọmọ Yorùbá èwo lè wò kò sí politician kankan tó ń bọ̀ wá protect yín àwọn kábíyèsí kò hàn ní wá bàbá Tinubu mo ò ní yé sọ kínní ẹ ti sọ pé tí ọmọ yín bá ti débẹ̀ ọ̀rọ̀ ayé ẹ jọ ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́sẹ̀ pé tọmọ yín bá ti débẹ̀ ọ̀rọ̀ ayé kí ló dé tẹ̀ ṣe sọ fún wọn nísìnyí pé kán fún àwọn èèyàn wa ní àṣẹ láti lè máa gbé irú ọ̀pá tí àwọn ọmọ Fúlàní ẹ̀sìn yìí ń gbé káwọn náà kán lè máa gbé kán lè máa fi protect ara wọn anybody tí Fúlàní bá ti pa àpagbé tó o bá wá in the process tó fẹ́ pa ẹ́ tó o sáré tọ́wọ́ ẹ̀ tètè yá tó protect ara ẹ̀ tó pa wọn á ní kán lọ yẹgi fún ẹ kán dájọ́ ikú fún ẹ èmi ò understand eléyìí bàbá Tinubu ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan náà kí ló ṣẹlẹ̀ ní Nàìjíríà of today
What is happening? Kí ló ń ṣẹlẹ̀? Ìbẹ́ ní pé yẹn ò tí tó. Ẹ̀tún ẹ wo wàhálà máa ti ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́. Ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹ gbáradì o. Ṣé mọ̀ wípé àwọn Northerners wọ́n high post yẹn Aláàfin. Wọ́n dẹ̀ ti rí pé ó ti bọ́ lọ́wọ́ wọn. Wọ́n ń jáporó burúkú lọ́wọ́ gbogbo ọ̀nà náà dẹ̀ fẹ́ gbà láti domi àlàáfíà Ọ̀yọ́ state láti dàrú láti lè má jẹ́ kó wà governable fún bàbá yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, we need your support. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. They want to do it for radio. So we are working. All the that is responsible for their arrest. Anti-kidnap squad. So, yeah. So that's the anti-kidnapping squad. So, this is to inform the general public that these are the suspects that were apprehended along Ilu Oyo Road by anti-kidnap squad, Oyo, ably led by Asogba Victor. So these were apprehended today. As you are looking at their faces, as you can see their faces here now, they got apprehended along Ilu Oyo Road by anti-kidnapped squads, led by Asogba Victor at Oyo. Okay. Ṣòtìrì àwọn tí wọ́n mú Ọ̀yọ́ state ìsìn gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ má dúró kíkan tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́ kó ṣẹlẹ̀ sí yín kẹ́yìn náà tó wá ṣe fídíò wọ́n ti pa yín o wọ́n pa yín wọ́n jí yín gbé o torí ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà. Àwọn pípù yìí ti ya wèrè mọ́ wa lọ́wọ́ àbó fẹ́ sọ wípé o ò gbọ́ nínú ìròyìn bí bàbá Tinubu ohun tó ń bá wọn pò ní nọ́ọ̀tì. Èmi dẹ̀ ti sọ fún yín láìmọye ìgbẹ́ pé ilẹ̀ Yorùbá ló máa faragbà wa la máa jìyà ẹ̀ jù ara ìyà tá máa jẹun láti ń jẹ́ sìn. Kò sẹ́nibọ̀dì tó ń bọ̀ wá protect ẹ. The woman with leaves wọ́n ní according to the protester ìyẹn fídíò àwọn tó protest ní ọ́fíìsì níwájú governor's office ní Àkúrẹ́. According to the protesters, the surveyors were abducted by gunmen who allegedly attacked them while working at a site in the local government. The women with leaves in their hands converged on the Ijemiki area of the state capital and marched to the government secretariat at Alagbaka, chanting solidarity song to express their dissatisfaction over the state of insecurity in the state. Deposita, ayédatiwo ò ní protect yín. Ó sì ní ìdí support àwọn Northerners ìyẹn ìkíní. Ẹ̀yin ará Ondo state ló máa fi ṣe sacrifice. Ìkejì tó yẹ kẹ́ túmọ̀ ní wípé ayédatiwa ó believe wípé torí late Akérédolú ó dá sí ọ̀rọ̀ Fúlàní herdsmen kó má pa yín ó wà lára ẹ̀kọ́ tí ikú ẹ̀ ṣe yá kíákíá. Gbogbo nǹkan yẹn ló máa rò. Politicians always think about themselves. Ẹ̀yin lẹ máa rí wọn bẹ́ẹ̀ ní pọ́n rí ti yín rò wọ́n lọ síbẹ̀ torí ti yín. Ẹ̀yin náà dẹ̀rẹ́ ẹ̀ lè ṣépè fún o képe yín mu o ẹ̀yin ará Ondo state o. Ẹ ti gbàgbé pé gbowó náà ti gbàgbé pé ta ìbò yín ni ẹ gba 5 èyí tó gba 5,000 èyí tó gba 3 èyí tó gba 10 èyí tó gba 15 tó gba 20 ẹ ti gbowó ẹ̀mí yín lókùn tán máa fi ṣe sacrifice ṣé wàá fẹ́ gbọ́. Tí Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ bá dúró wípé leader kan bọ̀ níbi kan tó fẹ́ wá protect yín kò sí. Wọ́n ti bẹ̀rẹ̀ election campaign election wọn 2027 wọ́n ti bẹ̀rẹ̀. Ṣé rí gbogbo bó ṣe pa yín àwọn politicians ya wèrè wọ́n á fi yín ṣe campaign ni. Wọ́n á fi yín ṣe campaign wọ́n ìgbà ilẹ̀ máa gbọ́ ẹ má wọrí tẹ́ bá ti dìbò fún wa gbogbo èmi ni wọ́n pa yín insecurity adópin ẹ lè lọ sóko wọn gọ́fìmẹ̀ntì àwọn ìjọba tí wọ́n máa dá oko sílẹ̀ oúnjẹ máa pọ̀ yàfùyà. Iye ṣé kò ti pẹ́ tó ti ń gbọ́ tó bá ti débẹ̀ sọ́rí ti ẹ̀rù ṣé ayédatiwa ṣé kò sọ nínú campaign ẹ̀ ṣé wọn wá pa yín nísìn ṣé wọn pa yín ṣé èèyàn tó pa ń sìn ó máa rí justice ibo ló ti fẹ́ rí justice ẹni retí lọ àwọn tí wọ́n jí gbé lọ nísìn kò sí assurance wípé wọ́n máa rí wọn padà live even kan pay wọn ní ransom kò dẹ̀ ṣe pé bí tó máa end sí nìyẹn o ṣé rí ogun tó ń jà tó ń ṣẹlẹ̀
láàrin bàbá Tinubu àti El-Rufai. Mo kàn ní kí sáré bẹ fún ẹ ní north. El-Rufai ti sá wá sí ilẹ̀ Yorùbá báyìí, ó sì ti jẹ́ kí ni wọ́n ti tẹ́wọ́ gbà. Rauf Arẹ́gbẹ́ṣọlá, bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá, the same Rauf Arẹ́gbẹ́ṣọlá tó ń ki Olúwo Abdulrasheed tó fi dúró níwò, tó ń tì lẹ́yìn òun ló fi jọba. Tó bá rí Olúwo tó ń ṣe bí ìwèrè nípa ẹ̀sìn, wọ́n ní ni allegedly wọ́n ní bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá ó wà lára àwọn tó ń tì lẹ́yìn, kò sí nǹkan kan kó máa go ahead. Tó bá rí gọ́vnà Adeleke Ọ̀ṣun State tí ìwà tèmi ti ń pè wọ́n láti jọjọ́ ẹ̀ tí wọ́n dá sí wa tó fún lágílágídí wípé kí wọ́n pe àwọn tí wọ́n fẹ́ pè fún jihadis nílẹ̀ ní Ọ̀ṣun State tí bàbá yẹn ò dáhùn tó ń jójó òfò kiri ilẹ̀. Ṣé o mọ̀ wípé Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ̀ náà ni bàbá àsàlẹ̀ nínú politics? Mo kàn ní kí n sọ fún yín ni o, gbogbo ilẹ̀ Yorùbá lójú yín máa bọ́. Ẹ wá dúró kí àwọn ọba kí wọ́n wá protect yín. Ẹ ti gbàgbé pé nígbà tí wọ́n rí pé wọ́n pa ara wọn, àwọn ọba ìgbà yẹn lọ̀rọ̀ yẹn kàn wọ́n, lóníkálùkù wọ́n bẹ̀rẹ̀ sí ní nọ́sáré ṣe meeting. Ìgbà tí wọ́n ti pa ọba mọ́ àti ìgbà tó ti ń para ìlú, ọba wo lórí tó complain? Mo sọ fún ẹ, ṣé ọba wo lórí tó bọ́ síta tó ní pé a ní láti pàpérò insecurity ilẹ̀ Yorùbá? Bàbá Tinubu. Ṣé wá rí bàbá Tinubu tó ń fi wọ́n lákàlàkà ní north nsìn tó jẹ́ pé ilẹ̀ Yorùbá náà fẹ́ fi san gbèsè yẹn? Mo fẹ́ kó o mọ̀, ìwọ ọmọ Yorùbá tó bá fi ara ẹ̀ sílẹ̀ ó bá lọ nìyẹn. No justice for you. Èèrà sórí ordinary abẹ́rẹ́ needle tó belong sí bàbá Tinubu kò lè bá nǹkan kan lọ. Aráàlú tó ń jìyà ẹ̀ náà ló máa jìyà ẹ̀. Mo rò wípé àsìkò ti tó tẹ máa pàpérò. Ṣé bẹ́ẹ̀ sọ wípé irọ́ là ń pa? Ṣé bẹ́ẹ̀ sọ pé àwọn kan ló fẹ́ wá kógun jà? Mo wá fẹ́ sọ fún yín, tẹ́ ẹ bá dúró wípé security organization kan o, wọ́n wà níbì kan o, wọ́n bọ̀ wá protect yín, ẹ ti ṣí. Àwọn fi cash out ni, owó lọ́wọ́ ẹ̀yin ńlẹ̀ ni, ẹ mọ̀ nǹkan kan. Ẹ̀yin lẹ máa bọ́ síta nísìnyí tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní protect ara yín. Ṣé Erika máa ṣe fídíò after tó bá ti pa yín tán yìí? Is it not a disgraceful thing? Ṣé ojú ò ti máa tì yín sìn? Ìgbà ẹwọ́n tó ta ti ń pariwo fún yín wípé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, tẹ́ ní rọ́ ni. Ó ti wá dojú ẹ̀ báyìí sìn. Ó ti ṣẹlẹ̀ báyìí sìn. Ẹ jẹ́ kó ní kálukú kó máa bá yí. Ẹ jẹ́ kó ní kálukú kó máa bá yí. Ṣé bí ilẹ̀ Yorùbá ṣe máa lọ lélẹ̀ tó máa pa kúkúrú tó máa pa kúgùn, tá ń pa ọmọdé tá ń pa àgbàlagbà lórí ilẹ̀ bàbá wọn tí ò dé sí kankan tó máa ṣẹlẹ̀? Ibi tí wọ́n bá wá pa yín dé, ìwọ̀nba tó bá kù bóyá ẹ lè jà fúnra yín. Orúkọ tèmi ò yí padà. Bá mi mú fídíò kó bá mi share dé gbogbo ibi tó yẹ kó share dé. Àgàgà ní Ọ̀yọ́ State kí wọ́n lè mọ bó ṣe máa gbáradì. Gọ́vnà Mákindé wọ́n ń bọ̀ wá strike ní Ọ̀yọ́. Information tó dé etí tèmi nìyẹn. Any moment from now ẹ gbọ́ wá strike ní Ọ̀yọ́ torí wọ́n fẹ́ attack omi àlàáfíà Ọ̀yọ́ State. Àgàgà ní pé wọ́n ń japoró lórí ọ̀rọ̀ Aláàfin throne tí ò bọ́ sọ́wọ́ wọn. Ojú Ọ̀yọ́ State máa bó. Ẹ bọ́ síta kẹ́ do the needful. Orúkọ tèmi ò yí padà, Oyèyé Dárakowé ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi support brand mi. Bá mi subscribe sórí YouTube channel. Bá mi forward fídíò kó sì bá mi like ẹ̀. Ire o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́.